Òbí ti tún sọ̀rọ̀ dáràn lọ́dọ̀ àwọn ọmọ Tinubu. Wọ́n ní irọ́ ló ń pa fáwọn ọmọ Nàìjíríà. Ẹnu ò mẹ́nu, ètè ò mẹ́tè ní kú ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́. Bí òrófó bá sì bímọ tí kò bá ṣọ́ra ẹ̀ tó ń pariwo kiri pé ilé òun ti kún ṣọ́ṣọ́. Àfi kó ṣọ́ra ẹ̀ kó má kó sọ́wọ́ àwọn alátakò. Àárín àwọn tó ń fẹ́ bùkátà ẹ̀ ní kó yá dúró sí. Nítorí ọ̀tọ̀ níbi tí yóò sọ̀rọ̀ sí, ọ̀tọ̀ ní ibi tí àwọn alátakò yóò bá gbé e lọ. Ohun tí èèyàn lè fi ṣàpèjúwe ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Peter Obi, ọkùnrin tó ń múra gidigidi láti du ipò ààrẹ Nàìjíríà nínú ìbò ọdún tó ń bọ̀ yìí nìyẹn. Ní gbogbo ọ̀nà ni Peter Obi ń wá láti jẹ́ kí àwọn ará ilẹ̀ Haúsá gbogbo mọ̀ pé òun ò ní lò ju sáà kan lọ lórí àga ìjọba. Kò sí ohun tó lè ṣẹlẹ̀, sáà kan ọdún 4 lòun yóò lò. Lójoojúmọ́ lòbí ń pariwo bẹ́ẹ̀. Ariwo náà ló pa lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá yìí lórí ètò tẹlifíṣàn kan níbi tọ́rọ̀ sì ti tún di wàhálà láàrin òun àti àwọn ọmọ Tinubu nìyẹn. Torí àwọn tí wọ́n ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ kò fẹ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá. Ibi tó máa ń wọ̀ lára wọn kò dáa. Obi sọ lórí ètò tẹlifíṣàn náà pé kódà kí àwọn kan wá kí wọ́n gbé ìbọn báyìí sí òun lórí pé dandan ni kí òun lò ju ọdún 4 lọ, ó lóun ò ní gbà fún wọn o. Ọdún 4 yẹn tí òun ti ṣe àdéhùn ẹ̀ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà lòun yóò lò ní tòun. Wọ́n béèrè lọ́wọ́ Òbí pé kí ló dé tó fi ń tẹnumọ́ tó ń sọ pé ọdún 4 lòun yóò lò. Ó ní nítorí òun ti mọ ohun tó máa ń ṣẹlẹ̀ sí olórí ìjọba tó bá fẹ́ ṣe sáà kejì ni. Ọkùnrin náà ṣàlàyé pé nígbà tí àwọn èèyàn bá gbàjọba ní Nàìjíríà yìí, wàhálà ilé ẹjọ́, wàhálà àwọn tó wà níjọba tẹ́lẹ̀, wàhálà tàwọn tí kò fẹ́ kó débẹ̀, wàhálà tí yóò fi odidi ọdún kan rán nìyí kó tó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba gan tó wá ṣe. Nígbà tó bá sì ti ṣe iṣẹ́ náà fún ọdún kan tàbí ó pọ̀ tán ọdún kan àbọ̀, wàhálà bí yóò ti wọlé padà fún sáà kejì ni yóò múra sí, tí yóò sì kọ̀yìn sí iṣẹ́ ìjọba gan tó yẹ kó máa ṣe. Ṣùgbọ́n ní tòun o, tí òun bá gbàjọba nígbà tí òun ti mọ̀ pé sáà kan náà lòun yóò lò, tí òun sì mọ gbogbo ohun tí òun fẹ́ ṣe tí Nàìjíríà yóò fi gòkè àgbà, ẹnu kí òun bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni, kí iṣẹ́ sì máa lọ láàrin oṣù kan sí 2 tí òun bá ti jókòó ni. Bẹ́ẹ̀ lòun ò sì ní bojú wẹ̀yìn títí tí òun yóò fi lo ọdún 4 òun pé, nítorí kò sóhun tí òun fẹ́ máa lé tàbí ohun kan tó lè dí òun lọ́wọ́ tàbí dá òun dúró. Ṣé ní tòótọ́ ibi tí à ń lọ ò jìn, ibi tí à ń yà sí ló pọ̀ ni. Ọ̀pọ̀ àwọn olóṣèlú kì í rójú ráyè láti ṣiṣẹ́ ìlú torí kéèsì oríṣiríṣi tí wọn yóò máa bá wọn fà nílé ẹjọ́. Àwọn tí wọ́n gbàjọba lọ́dún 2023 títí di ọdún 2024 lọ́pọ̀ wọn sì ń pààrà ilé ẹjọ́ tí ọkàn wọn kò sì ní tí ì balẹ̀ bóyá àwọn ni olórí ìjọba tàbí ẹlòmíín ni, nítorí kò sí ohun tí ò lè ti ilé ẹjọ́ jáde. Bó tilẹ̀ jẹ́ pé 2024 ni wọ́n parí àwọn ẹjọ́ wọn, láti 2025 ní púpọ̀ nínú wọn ti tún bẹ̀rẹ̀ òṣèlú láti ṣe sáà kejì. Àwọn ohun tó sì ń dí wọn lọ́wọ́ nìyẹn nítòdodo, torí ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì, apọ́nlé sì ní fọ́ máa nù, kò sẹ́nìkan tó lè ṣiṣẹ́ ẹni 4. Àmọ́ Òbí ti ní òun ò ní jẹ́ kí tòun rí bẹ́ẹ̀, nítorí sáà kan péré ni tòun, bí òun bá ti wọlé iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà le ju bí Òbí ti ń sọ lọ, òun náà sì mọ̀. Ohun kan náà tí àwọn ará ilẹ̀ Haúsá lè fi ṣe àtìlẹ́yìn kankan fún un nìyẹn. Ìyẹn náà ni pé kó máa pariwo bẹ́ẹ̀ pé òun ò ní lò ju sáà kan lọ. Títí di àsìkò yìí, títí dórí àwọn àgbààgbà àrèwá àti àwọn olóṣèlú tó jẹ́ ará ilẹ̀ Haúsá ni wọ́n sì ń sọ pé àwọn ò fọkàn tán Peter Obi, nítorí bí ọ̀rọ̀ bá dà báyìí, Ìgbò kò ṣeé fọkàn tán rárá ni. Ọ̀rọ̀ náà ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o láàrin àwọn ọmọ Ìgbò àtàwọn ará Òkè Ọya. Ọjọ́ ìjà wọn ti pẹ́ gan-an. Ohun tó sì fàjà láàrin wọn ni pé nígbà táwọn òyìnbó kọ́kọ́ dé tí wọ́n ń ṣèjọba wa, àwọn Ìgbò tó mọ̀wé ló pọ̀ jù nílẹ̀ Haúsá. Ìwé náà kì í ṣe rẹpẹtẹ o, àmọ́ bí ìwé 10, bí ìwé 6, bí ìwé 8. Nígbà táwọn ará ilẹ̀ Haúsá ò sì mọ̀ kankan nínú àwọn ìwé yìí, tó sì jẹ́ ẹni tó mọ̀wé ní àwọn òyìnbó ń fẹ́ bá ṣiṣẹ́, àwọn Ìgbò ló pọ̀ nínú iṣẹ́ ìjọba. Àwọn ni wọ́n fi ń ṣe foreman tàbí supervisor, àwọn ni wọ́n fi ń ṣe DO tàbí officer, àwọn náà sì ni wọ́n kọ́kọ́ wà nínú iṣẹ́ ọlọ́pàá ìjọba lọ́dọ̀ wọn. Eléyìí yóò jẹ́ kí àwọn olówó tàbí ọlọ́lá nílẹ̀ Haúsá fẹ́ràn wọn rárá, wọ́n á sì máa fi gbogbo ìgbà mú wọn bí ọ̀tá
nítorí àwọn níjọba òyìnbó ń lò láti fi ọwọ́ òfin mú wọn tàbí láti jẹ́ káwọn ọmọ wọn ṣiṣẹ́ tipátipá, iṣẹ́ by force nígbà gbogbo. Ọ̀rọ̀ náà le débi pé nígbà tí Nàìjíríà fẹ́ gba òmìnira, kínú kan ṣẹlẹ̀ láàrin àwọn òyìnbó yìí àti Sàdáúnà Sokoto Ahmadu Bello. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn Sàdáúnà láwọn ò fẹ́ òmìnira. Wọ́n ní àwọn ò fẹ́ kí òyìnbó lọ kúrò lọ́dọ̀ àwọn. Tó bá sì ṣeé ṣe, wọn ò tí ì fẹ́ kí òyìnbó lọ kúrò ní Nàìjíríà. Àmọ́ bí òyìnbó bá fẹ́ kúrò ní Nàìjíríà, kí wọ́n fi ilẹ̀ Haúsá sílẹ̀ fáwọn. Àwọn ò fẹ́ kí wọ́n lọ. Ǹjẹ́ kí ni ìdí? Àwọn òyìnbó wọ̀nyí béèrè lọ́wọ́ Sàdáúnà. Ọkùnrin olórí ìjọba ilẹ̀ Haúsá náà ní bí àwọn òyìnbó bá lọ, wọ́n fi àwọn sílẹ̀ fún ìyàjẹ lọ́wọ́ àwọn ọmọ Ìgbò ni o. Nítorí àwọn Ìgbò ló wà nínú gbogbo iléeṣẹ́ àwọn ni wọ́n sì jẹ́ ọ̀gá níbẹ̀. Bí òyìnbó bá sì lọ, àwọn ni wọn yóò wá di ọ̀gá àgbà, ọ̀gá pátápátá lé àwọn lórí nìyẹn. Wọ́n ní kí ni Sàdáúnà yóò wá ṣe? Sàdáúnà ní ó sàn fáwọn kí àwọn gba àwọn tíṣà àti òṣìṣẹ́ ìjọba tó jẹ́ òyìnbó ju kí àwọn fi àwọn Ìgbò sílẹ̀ kí wọ́n jẹ́ àwọn ni wọn yóò wà nípò náà lọ. Bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì, tí ìyẹn ń bí àwọn èèyàn ilẹ̀ Haúsá nínú lọ́tọ̀ pé kèfèrí ni wọ́n. Gbogbo iṣẹ́ tó lè mú aráàlú di ọ̀tá ìjọba, àwọn Ìgbò ló ń ṣe é. Bó jẹ́ adájọ́ ni o, bó jẹ́ ọ̀gá ọlọ́pàá ni o, bó jẹ́ ọ̀gá nílé iṣẹ́ ìjọba ni o, Ìgbò ló kúnbẹ̀ fọ́fọ́ nítorí ìwé wọn. Yorùbá kò tó nǹkan níbẹ̀ nígbà náà, yàtọ̀ sí àwọn oníṣẹ́ ọwọ́, torí àwọn alákọ̀wé ọmọ Yorùbá wọn ò tí ì tó nílé tí àwọn ìjọba tilé fẹ́ lò. Nígbà tó ṣe pé gbogbo ìgbà níjọba ilẹ̀ Yorùbá sì ń wá àwọn tí wọ́n mọ̀wé ní tiwọn, kò sì sóhun tí wọn yóò wá lọ sí ìrìn àjò. Àgàgà nígbà tó jẹ́ Èkó nílẹ̀ Yorùbá ní ibùjókòó ìjọba àpapọ̀. Ọ̀rọ̀ yìí náà ló wà nílẹ̀ títí di 1966 nígbà tí àwọn sọ́jà kan dìtẹ̀ gbàjọba tó sì jẹ́ àwọn Ìgbò ló ṣáájú ọ̀tẹ̀ náà. Ẹni tó yìnbọn pa Sàdáúnà, sọ́jà ọmọ Ìgbò tó ti ń gbé láàrin àwọn Haúsá níbẹ̀ ní ọjọ́ tó ti pẹ́ ni. Ìyẹn Kaduna Nzeogwu. Ó ya àwọn èèyàn náà lẹ́nu nígbà náà pé ẹni tó ti gbé láàrin àwọn tó sì ṣe pé bí ọmọ làwọn ṣe mú pé òun ló wáá pa odidi Sàdáúnà. Bẹ́ẹ̀ nígbà náà Sàdáúnà yìí bí ọlọ́run kékeré làwọn ará ilẹ̀ Haúsá mú. Ọ̀rọ̀ náà kò tún wáá pin síbẹ̀. Lẹ́yìn tí wọ́n ti pa Tafawa Balewa tó jẹ́ olórí ìjọba, ọmọ Ìgbò míì ọ̀gágun Àgúyì Nronsi ni wọ́n mú tó di olórí Nàìjíríà, ọmọ Ìgbò pọ́nbélé. Fún gbogbo ẹni tí kò bá sì gbàgbé, ohun tó fà á tí wọ́n fi pa àwọn Ìgbò lọ rẹ́kẹrẹ̀kẹ́ nílẹ̀ Haúsá fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ rèé ní 1966 tí àwọn Ìgbò fi ní àwọn yóò máa lọ sí orílẹ̀-èdè tàwọn Biafra pé àwọn ò ṣe Nàìjíríà mọ́, tí ọ̀rọ̀ náà sì padà di ogun abẹ́lé. Lẹ́yìn tí àwọn sọ́jà Haúsá ti dìtẹ̀ tí ogun sì torí èyí bẹ́, àwọn ará ilẹ̀ Haúsá kì í gbà kí àwọn ọmọ Ìgbò ṣe olórí ìjọba Nàìjíríà mọ́. Kódà wọn kì í jẹ́ kí wọ́n ṣe olórí sọ́jà rárá. Bí kò jẹ́ nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ dé tó yí kinní náà padà. Ohun tí wọ́n ṣe ń wo òbí rèé pé ọmọ Ìgbò ni, báwo ni yóò ṣe di olórí Nàìjíríà? Ohun tí wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé tí Ìgbò bá di olórí ìjọba Nàìjíríà tàbí tó bá di olórí àwọn sọ́jà, bí yóò ti gba Biafra fáwọn èèyàn ẹ̀ ni yóò máa ṣe. Nídìí èyí àti kékeré àti àgbà nílẹ̀ Haúsá wọn kò fọkàn tán àwọn Ìgbò. Ọjọ́ ìjà náà sì ti pẹ́. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé láti ìgbà tí wọ́n ti ń ṣe democracy, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò tí wọ́n bá jáde pé àwọn fẹ́ di ààrẹ, ìrìn làwọn aṣáájú ilẹ̀ Haúsá máa ń fi wọ́n rìn. Kò sẹ́ni tí yóò dìbò kankan fún wọn. Àmọ́ nígbà tí Òbí jáde tó ń kiri yìí tó sì ń sọ pé ọdún 4 péré lòun yóò lò, ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí kó ròyìnròyìn sí ọkàn àwọn èèyàn náà. Wọn ò mọ bí kí wọ́n fara sílẹ̀ kí wọ́n sì fara ṣiṣẹ́ fún Peter Obi ni pé kó lè wọlé tàbí kí wọ́n jìnnà sí i. Àmọ́ èyí tó gbé ọwọ́ Peter sókè ní ti Rabiu Kwankwanso tó lọ mú gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì òun. Nígbàrà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni Kwankwanso ti ń kiri tó sì ń ṣàlàyé pé òun fẹ́ lọ bá Obi ṣe nítorí Obi ti sọ fóun pé ọdún 4 péré lòun yóò lò. Lẹ́yìn ọdún 4 yìí ìjọba náà yóò padà sọ́wọ́ àwọn. Bẹ́ẹ̀ kì í ṣe ọwọ́ òun ni ìjọba náà ń padà sí, bí kò ṣe ọwọ́ àwọn aṣáájú àwọn lókè ọya. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú Haúsá yìí tí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sú nítorí wọn kò rí àwọn ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gbà. Bẹ́ẹ̀ tó jẹ́ tara wọn ni wọ́n ń ṣe o, tí wọ́n sì ń pariwo kiri pé Tinubu ń fi ìyà jẹ àwọn nílẹ̀ Haúsá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló faramọ́ Òbí báyìí. Kò sì sí ìdí méjì tí wọ́n fi faramọ́ ju pé
Kwankwanso ló mú mọ́ra tó sì ń bá a ṣe. Wọ́n sì ti mọ̀ wípé tó bá ti lo ọdún mẹ́rin ẹ̀ tán ó ṣeé ṣe kó jẹ́ Kwankwanso ni yóò bọ́ síbẹ̀, ìjọba yóò sì padà sọ́dọ̀ wọn nílẹ̀ Haúsá. Bí wọ́n ti gbọ́n lọ́dọ̀ àwọn àna bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́n lọ́dọ̀ àwọn alárinà. Kò sì sí bí ilé bá ṣe sún mọ́ra tí kò ní jó àjóràn tí iná bá dé. Tinubu àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ mọ gbogbo eléyìí náà o. Wọ́n mọ̀ pé jókà ńlá bíi tàwọn olóyìnbó ní Peter Obi fàyọ sí àwọn yìí. Ìyẹn ni ariwo tó ń pa pé òun fẹ́ lo sáà kan. Ṣé tó bá jẹ́ ó ń pariwo pé ìjọba òun yóò ṣe báyìí, ìjọba òun yóò ṣe tọ̀hún, kò sí ẹni tí yóò dá lóhùn o. Àwọn ọmọ Tinubu yìí mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ láti sọ pé ọdún mẹ́rin lòun yóò lò tó jẹ́ àsìkò tí Tinubu bá fẹ́ gbéjọba sílẹ̀ lòun náà yóò gbéjọba sílẹ̀ gẹ́gẹ́ bó ti ń sọ yìí. Àwọn àgbà ilẹ̀ Haúsá yìí ti rí i pé kò sí ìyàtọ̀ kankan níbẹ̀, kò sì sí ẹni tí àwọn ò lè tẹ̀lé bóyá Obi ni tàbí Tinubu fúnra ẹ̀. Kódà kó má jẹ́ ara ilẹ̀ Haúsá pàápàá. Àtíkù àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́rọ̀ yìí kọ́ dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, nítorí wọn ò fẹ́ àjọṣe Peter Obi àti Kwankwanso yìí. Àjọṣe tó dáa jù fún ilẹ̀ Haúsá ni lóòótọ́, ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí ò fẹ́. Wọn ò fẹ́ kó jẹ́ wípé Peter Obi ni yóò wá jẹ àǹfààní irú yẹn. Nítorí ẹ̀ náà ni wọ́n ṣe ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Àtíkù náà kò ní lò ju sáà kan lọ. Ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wípé Àtíkù ò lè wọlé pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí lọ́dọ̀ tiwọn. Èyí ni pé bí àwọn ọmọlẹ́yìn Tinubu ti ń bínú láwọn tí Àtíkù náà ń bínú o. Ó kàn dàbí pé ó mú ẹnìkan lára ju ẹnìkan lọ ni. Àwọn ọmọ Tinubu ló mú láàjú. Wọn ò sì fẹ́ kí Obi máa pariwo kiri pé òun fẹ́ lo sáà kan. Wọ́n mọ̀ pé bí ẹni tó fẹ́ ba nǹkan jẹ́ fọ́gá àwọn ni. Wọ́n ní sáà kan kí ló ń lò, ó kàn fẹ́ fìyẹn gbé àwọn ọmọ Nàìjíríà mọ́ra ni. Irọ́ ló ń pa. Ìyẹn ló ṣe jẹ́ nígbàrà tí ọ̀rọ̀ náà dé ta. Ìyẹn bí Peter Obi ti sọ̀rọ̀ tí kìíní náà jáde lórí fídíò gbogbo. Báyọ̀ Ọ̀nànúgà, alukoro àgbà fún ààrẹ Tinubu ló sáré bóde pẹ̀lú ìbínú sí ni o. Ó ní ẹni tó bá gba Peter Obi gbọ́ tọ̀hún ò yàtọ̀ sí ẹni tó kó apẹ̀rẹ̀ méjì lọ́wọ́ tó kọrí sọ́nà odò tí wọ́n pàdé ẹ̀ tí wọ́n bi níbo ló ń lọ tó ní òun ń lọ pọnmi lódò ni. Ṣé bí ara ẹ̀ ló ń tàn jẹ? Ó ní Peter Obi kò ṣeé gbọ́kànlé o, kò ní lo sáà kan bó ti sọ ní o, kí alára tètè ṣọ́ra. Ó ní Peter Obi fi ara ẹ̀ ṣépè gidigidi ni o nígbà tó wà nínú ẹgbẹ́ APGA, ẹgbẹ́ tó fi ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra. Ọ̀nànúgà ní lójú ojúkú ló ti ń ṣépè bẹ́ẹ̀ pé láyé òun tí òun yóò fi kú òun ò ní yára kúrò nínú ẹgbẹ́ APGA. Àmọ́ nínú APGA náà ló ti wọ̀n dànù tó bẹ́ sínú PDP. Látìgbà náà ló sì ti ń bẹ́ kiri bí ọ̀yà pé ṣé irú ẹni bẹ́ẹ̀ làwọn tó bá fẹ́ràn Nàìjíríà yóò wá tẹ̀lé ni. Ẹni tí ò ládéhùn tí kò lè sọ̀rọ̀ kí wọ́n bá a bẹ́ẹ̀. Ó ní òun rọ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n má tẹ̀lé Obi o, pé owó tí òun ní lòun yá wọn yẹn. Àmọ́ bí àwọn kan ti ń kí Ọ̀nànúgà pé ó ṣeun, bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé kó fi Obi lọ́rùn sílẹ̀, àbí èwo ni má fi lọ̀ mí ń dá sí, pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lòun náà ń toko wá sílé sí, kó jẹ́ kí Obi ṣe tiẹ̀ jàre. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wà yìí, àwọn ọmọ Tinubu ò lè jẹ́ kí Obi ṣe tiẹ̀ o, nítorí Obi náà ò ní jẹ́ kí Tinubu náà ṣe tiẹ̀. Torí ẹni tó ń lérí lójú ìyàwó ẹni pé òun yóò gbá ni létí, òun yóò gba bàtà lẹ́sẹ̀ ẹni, òun yóò tún gba ṣòkòtò nídìí ẹni. Bí irú ẹni bẹ́ẹ̀ kò bá tètè múra, ẹni tó ń sọ̀rọ̀ tó ń lérí yẹn ó lè gba ìyàwó ẹ̀ o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àárín Peter Obi àti àwọn ọmọ ẹ̀yìn Tinubu yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.